Ṣó fẹ́ gbọ́? Lóòótọ́ irú ni bàbá. Ìwọ̀fà sì léèyàn. Àmọ́ kò wù mí kí o fojú kan bàbá tó bí ẹ lọ́mọ. Ní ìgbàdúrà tó bá ti kú kó o fojú kan ojú orí ẹ. Tó bá ṣì wà ní ayé ni mi ìgbàdúrà kí wọ pẹ̀lú ẹ kí fojú kan ra yín. Mọ́mì, kí ló dé? Ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn ṣùgbọ́n nítorí pé àti wáyé ẹ̀ ìbànújẹ́ ló jẹ́ fún mi tó jẹ́ pé tíwọ náà bá gbọ́ inú ẹ̀ ò lè dùn. Mọ́mì, ìtàn bí mo ṣe wáyé ìbànújẹ́ ọkàn ló jẹ́ sí yín. Tẹ́nì kan bá gbọ́ kò ní dùn mọ́ mi nú. Bẹ́ẹ̀ wọ́n mi ẹ jẹ́ kí n gbọ́. Ẹ má fi ìtàn mi pamọ́ fún mi mọ́mì, ẹ jẹ́ kí n gbọ́. Àbí kí ló tún fẹ́ worst ju èyí tí mo ti gbọ́ lọ? Bí bàbá tó tọ́ mi láti kékeré tó tọ́ mi dàgbà kì í ṣe bàbá tó bí mi lọ́mọ. Mọ́mì mo fẹ́ gbọ́. Ẹ jẹ́ kí n gbọ́, mo ṣètò àti gbọ́. Mọ́tọ́lá má gbọ́. Ẹ jẹ́ kí n gbọ́ mọ́mì. Mo ní kó má gbọ́. Mọ́mì ẹ jẹ́ kí n gbọ́, ẹ jẹ́ kí n gbọ́. Agbọ́lẹ̀ ni ẹ jẹ́ kí n gbọ́, ẹ jẹ́ kí n gbọ́ mo gbọ́. Ní ìgbà kan nílùú wa nílùú Ìbàdàn báwo ló ṣe ń ṣe mí báyìí? Ṣé bí báwo? Báwo lọ̀rọ̀ tí mo ti ń bá ẹ sọ látijọ́ yìí? Ọ̀rọ̀ wo? Ọ̀rọ̀ ìfẹ́ wa iná ni. Kó tiẹ̀ sọ fún mi pé o ti gbọ́. Inú mi á dùn. Dúró ná Kọ́ládé. Mo sọ pé mo ò lè fẹ́. O kì í ṣe choice mi. O dẹ̀ wáyàwó tiẹ̀ síwájú. Ọláwùmí dúró. Kí ni ìtumọ̀ ìtẹ̀sọ fún mi sí mọ́ mi? Kí ni ìyẹn ní ṣe pẹ̀lú gbogbo nǹkan tó wà nílẹ̀? Lẹ́yìn ìgbà yẹn ègbèrègbè èmi àtàwọn ọ̀rẹ́ mi la bá kóra wa jọ. Ẹnìkan ló fẹ́ ṣe ṣíṣe nílùú wọn tá a tẹ̀lé lọ. Hello, ma'am. Bóde tí bóde àyè. Àwa bádùn ní ṣe pàtí ń bí báyìí ní ṣe pàtí. Ẹ wá bádùn ní ṣe pàtí yìí báyìí. Ṣé ẹ pẹ́ gbọ́ pọ́n ṣòro lẹ́yìn? Àgbọ̀ kankan. Àmọ́ kankan o. Obìnrin ò sì gbọ́dọ̀ fojú rí o. Kódà tẹ bá pẹ́ ibi tẹ wà ń òwe gbé yín. Ẹ wà wọn lọ́bùn. Ó yá. Tani. Ọláwùmí, kí ló wá ṣe ń bí báyìí? Wọ́n wá bọ̀rẹ̀ mi ṣe pàtí ni. Ilẹ̀ wá ṣu wa sọ́nà. Bàtà dé bí báyìí. Wọ́n wá sọ pé ó ń ṣòro. Mi mọ bí táwọn ọ̀rẹ́ mi gbà mọ́. Kí ló náà wá ṣe ń bí báyìí? Ìlú bàbá tèmi lèmi wà yìí. Èmi náà wá bá wọn ṣe ọdún orò ni. Ọláwùmí, ọ̀rẹ́ ti wá dá báyìí. Gbogbo nǹkan tí mo ti ń béèrè lọ́wọ́ látijọ́. Ìwọ náà wá wò tí Ọlọ́run ṣe ra gbé èlé mi lọ́wọ́. Kọ́ládé jọ nítorí Ọlọ́run. Jọ má ṣe yé. Kí má ṣe kí ni? Má ṣe yé. Kí n jọ? Ó yá ta. Jọ máa gbé mi. Orò máa gbé ẹ. Jọ. Orò máa farabalẹ̀. Ó yá. Kọ́ládé. Kọ́ládé. Mọ́mì, wọ́n rape yín. Bẹ́ẹ̀ni, Kọ́ládé fipá bá mi lò pọ̀. Ó mà ṣe. Lẹ́yìn oṣù kan tọ́rọ̀ yìí ṣẹlẹ̀,
mo bá bẹ̀rẹ̀ àìsàn àwọn òbí mi gbé mi lọ sílé ìwòsàn. Madam, well, Ọlọ́run ló ní ká ṣe àwọn àyẹ̀wò tá a ṣe yẹn nítorí pé ọ̀tọ̀ ni nǹkan tó ń ṣe ọ̀tọ̀ ni nǹkan tá à ń treat ẹ̀ fún. Kí ló ń ṣe? Well, I discover pé ọmọ yẹn ti lóyún. Ó lóyún. Ń gbọ́ wù mí. Ó lóyún. Ó lóyún. Ta ló fún ẹ lóyún? Ó lè sọ̀rọ̀ ní oyó dín ni. Ta ń fún ẹ lóyún? Ẹ wò, ẹ ṣé bàbá mi, ojú ò ní tì ẹ. Ó yá, madam, ẹ take it. Ẹ ṣé. So, bó ṣe rí èkì ẹ lóyún. Bẹ́ẹ̀ ni. Nígbà tí ọ̀rọ̀ àti rí bó ṣe rí yẹn, màámi bá gbé mi lẹ́yìn òdílé Kọ́ládé. Ilé o bàbá mi. Ṣé dáadáa ni? Dáadáa. Ṣé o mojú ẹ̀? Ojú ẹ̀ fẹ́ ju ẹni mímọ́. Kọ́ládé ojú mi fẹ́ jọjọ ẹni mímọ́. Mami òun ní o. Ó yìí jọra àwọn bọ̀ náà ni. Òun tẹ́ jíjọ ṣe pọ̀, ó ti doyún o. Oyún? Ó ja wèrè, ta ló fẹ́ lóyún? Kọ́ládé o ti gbàgbé níjọ́ yẹn nílùú yín ká fi wá ṣe báyìí tó fi fipá bá mi lò pọ̀. Irú bá oṣù fẹ́ lò pọ̀. Mami òun ní olùfipá bá mi lò pọ̀. Kì í ṣe aṣọ̀mọ̀dé. Nígbà tí òun ṣe epo fọ́ lójú, kò ní mẹ́ni tó bá òun lò pọ̀. Màmá, okay, tí má ṣe ẹ̀ bá ṣe anything, ṣé ẹ̀kan máa ń doyún ni? Tó bá jẹ́ tìyẹn, ẹ̀kan máa ń doyún o, tọ́lọ̀ bá ti ṣáàmì sí. Kọ́ládé jọ má bà tèmi jẹ́ ìwọ ni. Èmi kọ́ mo fún ẹ lóyún. Ẹ wo, màmá yìí kò ń bẹ̀rẹ̀ kò ń bẹ̀rẹ̀. Èmi kọ́ mo fún ọmọ yín lóyún. Mami òun ní. Òtítọ́, Ọlọ́run ò ní bà tiẹ̀ jẹ́. Ṣé o ṣe nǹkan oní kò lè doyún àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ jẹ́ máa lọ. Ẹ̀kan máa ń doyún ni. Orí mi mo fi bí ẹ. Oyún tẹ ní. Nígbà tó rape yín. Lẹ́fi bí mi lọ́mọ. Mọ́mì, ẹni tó rape yín ni bàbá tó bí mi lọ́mọ. Oh. Ọlá Ọlọ́run àti ọlá ìyá tó bí mi lọ́mọ òun ni mo fi wù ẹ́ dàgbà. Nígbà tó wá dijọ́ kan àbúrò màmá mi òun ló wá láti Èkó wá síbàdàn òun ló wá mú mi wá sẹ́kọ̀ọ́ tí mò ń gbé lọ́dọ̀ ẹ̀. Nígbà tó wá di ọjọ́ kan ni mo ṣe róníṣẹ́ nìyẹn wípé ara màmá mi ò yá. Mami, èmi ni mo bá yín sọ̀rọ̀. Èmi Ọláwùmí ọmọ yín ni. Ọlọ́run ẹ̀kọ́. Má. Bẹ̀rẹ̀ káàbọ̀. Gbọ́. Kí ló dé ló wà? Títa ni mo wà. Tí ọmọ ẹ̀ ń tà. Mami, kí ló ṣe yín? Mi ò mọ bó ṣe ń ṣe mí o. Àti gbá wọlé gbogbo ilé ti bẹ̀rẹ̀. Àti jẹrin ló ti bẹ̀rẹ̀ o. Àti lo oògùn. Àti lo gbogbo nǹkan. Bó ti ṣe wá lé báyìí ni òye mi. Oyèwé ìjíkẹ́ gùn lọ sí hospital jọ á ràn mí lọ́wọ́. Mami, Mo ìgbìyànjú ẹ dìde. dìde. Ẹ pẹ̀lẹ́. Dìde. Mama. Mami. Mama. Mo bí mu dá. Bí màámi ṣe kú nìyẹn. Lẹ́yìn ikú màámi, ó ní mo wá mú ẹ wá sẹ́kọ̀ọ́. Àdágbé, àdáfà ni mo ń ṣe títí tí mo fi pàdé ọkọ tí mo wà nínú ilé yìí. Ó lóun máa fẹ́ mi ìfọ̀rọ̀ mi pamọ́ fún gbogbo ìtàn ìgbésí ilé ayé mi ni mo sọ fún. Ó dẹ̀ lóun máa gbà mí bóun ṣe bá mi bó ṣe tẹ́wọ́ gbà mí nìyẹn.